Tusidee tó ń bọ̀ nídájọ́ yóò wáyé lórí ikú Timothy. Ọjọ́ Ìṣẹ́gun Tusidee tó ń bọ̀ ìyẹn 30 oṣù karùn-ún ọdún yìí nídájọ́ yóò wáyé lórí ẹjọ́ ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan dókítà Rahmon Adédoyin tó ní ilé ìtura Hilton nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àtàwọn òṣìṣẹ́ rẹ̀ 6. Onídàájọ́ Bọ́lá Adépèlé Òjó ló ń gbọ́ ẹjọ́ náà láti oṣù kejì ọdún 2022 tí wọ́n ti fi ẹ̀sùn 18 kan Adédoyin àtàwọn òṣìṣẹ́ rẹ̀ 6 pé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa akẹ́kọ̀ọ́ fásitì OAU Ifẹ̀ Timothy Adegoke sínú òtẹ́ẹ̀lì Hilton lóṣù kọkànlá ọdún 2021. Lásìkò ìgbẹ́jọ́ tó wáyé gbẹ̀yìn lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún yìí ni agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kìíní ìyẹn Adédoyin Yusuf Ali San ti sọ fún kóòtù pé agbẹjọ́rò tó ń ṣojú ìjọba Fẹ́mi Fálànà kò ní agbára àti àṣẹ lábẹ́ òfin láti dá sí ọ̀rọ̀ ẹjọ́ náà rárá. Ali ṣàlàyé pé Fálànà kò gba nǹkan tí wọ́n ń pè ní fiat ìyẹn àṣẹ láti ṣojú adájọ́ àgbà àti kọmíṣánná fétò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun láti ṣe ẹjọ́ náà. Nítorí ìdí èyí kí ilé ẹjọ́ fagilé gbogbo ìgbésẹ̀ àti atótónu tí Fálànà àti èkejì rẹ̀ Fatima Adésínà ti gbé nínú ìgbẹ́jọ́ náà. Bákan náà ni àwọn agbẹjọ́rò tó kù kéèké ẹlẹ́ja Roland Otario Muritala Abdulrasheed sọ pé Fálànà kò ní àṣẹ lábẹ́ òfin láti ṣojú ìjọba nínú ìgbẹ́jọ́ náà rárá. Ṣùgbọ́n Fálànà sọ fún ilé ẹjọ́ pé àwọn ojúgbà òun kò ní agbára láti dá òun dúró. Ó ní òun kò nílò láti gba àṣẹ kí òun tó ṣojú ìjọba níwọ̀n ìgbà tí adájọ́ àgbà Attorney General kò bá ti sọ pé òun kọ́ lòun rán òun níṣẹ́. Lẹ́yìn atótónu àwọn méjèèjì ni onídàájọ́ Adépèlé Òjó sọ pé òun yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí àríyànjiyàn náà nígbà tóun bá fẹ́ ka ìdájọ́ lórí ẹ̀sùn iwájú òun. Báyìí ni àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ ṣàlàyé fún kóòtù pé àwọn faramọ́ gbogbo atótónu àti àlàyé ìgbẹ́jọ́ tó wà ní kóòtù. Gbogbo wọn ni wọ́n sì sọ pé àwọn oníbàárà àwọn yìí kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Yusuf Ali tiẹ̀ sọ pé kò sí ẹ̀rí kankan tó fìdí rẹ̀ múlẹ̀ pé Adédoyin mọ ohunkóhun nípa ikú Adégòkè. Ó ní ọ̀nà kan ṣoṣo tí wọ́n ti mẹ́nu bà orúkọ rẹ̀ ni pé òun ló ní ilé ìtura Hilton, kò sì sí nǹkan tó burú nínú ìyẹn. Àwọn agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ wá bẹ kóòtù láti tú wọn sílẹ̀ kí aláre má bàa kú sípò ẹlẹ́bi. Ní ti Fálànà, ó ní kò sí ẹlẹ́ṣẹ̀ tó gbọ́dọ̀ lọ láì jìyà. Ó ní gbogbo wọn pátápátá ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Lẹ́yìn èyí ni onídàájọ́ Adépèlé Òjó dúpẹ́ lọ́wọ́ àwọn agbẹjọ́rò àgbà náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn ní gbogbo àsìkò tí wọ́n fi ń ṣe ìgbẹ́jọ́ ọ̀hún. Ó sì ṣèlérí pé òun yóò fi ọjọ́ ìdájọ́ ránṣẹ́ sí gbogbo wọn. Ní báyìí ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ eléyìí tí ọ̀kan lára àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ Fatima Adésínà fìdí ẹ̀ múlẹ̀ ti fi hàn pé ọjọ́ Ìṣẹ́gun Tusidee ọ̀sẹ̀ tó ń bọ̀ ní pinpin yóò pin lórí ẹjọ́ náà nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.